láti sọ ní pé àǹtí Kẹ́mi tẹ́ bá jẹ́ investigative blogger tẹ́ dẹ̀ believe pé ohun yín ó káàkiri àgbáyé tẹ́ believe pé kò sẹ́ni tí ó mọ̀ tẹ́ wọ́n pààyàn lẹ́mọṣẹ́ ìjù everybody lọ mo rò pé kẹ́ ẹ lo iṣẹ́ yẹn kẹ́ ẹ lò pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ọpọlọ tó dání kẹ́ ẹ lò láti fi tún image àwọn èèyàn ṣe kò yẹ pé láti fi bà image àwọn èèyàn jẹ́ mi fẹ́ mọ nǹkan tó pẹ̀yìn àti Ìyábọ̀ pọ̀ mi fẹ́ mọ nǹkan tó pẹ̀yìn àti anybody pọ̀ number one tí nǹkan bá pẹ̀yìn àti Ìyábọ̀ pọ̀ kò mi rò pọ́ mọ ẹ̀dá sọ̀rọ̀ yín rí. tọ́ wàhálà ti ṣẹlẹ̀ báyìí arábìnrin tí ẹ ń wò lójú àwòrán yìí tí ó ń sọ̀rọ̀ yìí ó ti fún Kẹ́mi Olúnlọ́yọ̀ ó ti fún ní serious one ni o ó ní kó jìnnà sí ibi tí ọmọ Ìyábọ̀ Òjó tí ó bá wà ó sọ fún wípé ó ní kò sí nǹkan kan tó kan ọmọ Ìyábọ̀ Òjó pẹ̀lú ìjà tí òun pẹ̀lú ìyá rẹ̀ tí wọ́n ń jà lẹ́ẹ̀rin àwọn ara wọn ó ní ẹ̀rín ara wọn ló yẹ kí ìjà náà kí ó parí sí kí ó dẹ̀ wà ó ní wípé kò yẹ kí wọ́n máa gbé ọmọ ara wọn wọnú rẹ̀ o ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ gbìyànjú láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí ó ti yá. ọmọ ẹ náà bí gbogbo ń ṣe ń sọ ẹ wà showbiz ọmọ ẹ náà wà showbiz everybody ló wà showbiz bí ọmọ yẹn ṣe wà showbiz at least abá mọ̀ ìgbà tọmọ yẹn ti wà ní entertainment industry láti kékeré ni kò dẹ̀ sí èèyàn kankan tó máa ní pé ọmọ yẹn ó gbá òun rí she goes on her own way kò ń béèyàn kankan jà kò mí tí ì rí ibi tán ti sọ̀rọ̀ ẹ̀ even gbogbo wa la rí ìjọ tọmọ yẹn grant interview tó ṣe mọ̀ ẹ ti mọ̀ àwọn ọmọ èdè wọ́n wáyé tiwọn lọ́tọ̀ ni àwọn ọmọ ìwá ayé tiwọn lọ́tọ̀ ni àǹtí Kẹ́mi kí ni Priscilla ṣe fún yín kí ni Priscilla ṣe fún yín ẹ fi Priscilla sílẹ̀ ẹni tó dá ọ̀rọ̀ lẹ̀ láti Tanzania fún rẹ̀ ẹni yẹn ti pull down post yẹn ẹni yẹn ó ti ṣe nǹkan tó yẹ kó ṣe ó ti àwọn èèyàn ti ń sọ tiwọn lọ́tùn lósì tẹ́yìn bá jẹ́ tẹ́ fẹ́ ṣe bíi grandma tẹ́ fẹ́ ṣe bíi màmá dáadáa tẹ́ fẹ́ ṣe bíi ẹni tó ọmọ Priscilla kọ́ ló kó bá yín kò kó bá yín ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ fi Priscilla lẹ̀ ẹ fi ọmọ yẹn sílẹ̀ àǹtí Kẹ́mi ṣe mọ̀ pé mo wá as a gentle woman láàárọ̀ Monday àárọ̀ làwọn wà bí báyìí àti wà lọ́sàn bí báyìí tí n bá wọn gan bóyá bí tó wà láwa àti wà lọ́sàn bí mo wá mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ fi Priscilla sílẹ̀ ẹ mú nǹkan mi ẹ mú ọ̀rọ̀ mi sọ tán bá sọ nǹkan kan Priscilla ò àtọkọ Priscilla àwọn méjèèjì nílùú yẹn ẹ lè thank God kò sí ibi tí ìjọba wọn ṣé wọ́n wá síbi wedding wọn ni past and present ṣé wọ́n wá síbẹ̀ ni ṣé wọ́n sọ fún yín pé wọ́n mówó ìjọba àwọn náwó ìjọba kan ni kí ló kan ọmọ lọ́mọ they are doing that the way tinú wọn fi ń dùn ló fi ń show love síra wọn bó bá wọ́n lè ṣe wedding America gan wọ́n lè lọ ṣe wedding ní London anywhere tó bá wùn yàn lè ṣe owó kálukú ẹ̀ lówó ẹ̀ ló ń ná ẹni tí ò mọ bí mo ṣe ṣiṣẹ́ mi ẹni tí ò mọ bí mo ṣe ń ṣayé mi kí ló kàn pẹ̀lú owó tí mò ń ná oníkálukú ló mọ bó ṣe máa ṣe ohun tó yẹ kéèyàn máa ṣe jù láyé ni ìgbéyàwó àti birthday ló yẹ kéèyàn máa celebrate láyé jù. ẹ̀yin èèyàn wa ẹ ti rí bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe lọ fún ẹ̀yin tí ẹ wo fídíò náà títí débi tí a wà yìí kí ni ẹ lérò ìjẹ́ ẹ rò wípé ó yẹ kí
arábìnrin yìí tí àpòrúkọ rẹ̀ ní Kẹ́mi Olúnlọ́yọ̀ ìjẹ́rò wípé ó yẹ kó máa bú ọmọ Ìyábọ̀ Òjó Priscilla, kó máa gbé ṣépè, kó máa ṣe oríṣiríṣi nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ, ire lójú gbogbo ọmọ àríwó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.